wọ́n láti kù láṣòfin tí wọ́n ká owó dọ́là rẹpẹtẹ mọ́ lọ́wọ́ yìí ń ṣiṣẹ́ fún. kò sí èméjì pé ọ̀kan lára ọmọlẹ́gbìmọ̀ aṣojúṣòfin ọmọ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP tó ń ṣojú àwọn èèyàn ẹkùn ìdìbò Port Harcourt kejì nípínlẹ̀ Rivers ọ̀nàrẹ́bù Chinyere Igwe ti ń rìn ní bèbè ẹ̀wọ̀n látàrí bí wọ́n ṣe mú ọkùnrin náà pẹ̀lú ẹgbẹ̀lẹ́mùkú owó dọ́là tí wọ́n ní iye rẹ̀ dín díẹ̀ ní ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta $498,100 láfẹ̀mọ́jú ọjọ́ ẹtì Friday ọjọ́ 24 oṣù kejì yìí ọjọ́ ìbò kù ọ̀la. owó náà tó bílíọ̀nù kan àbọ̀ náírà tí wọ́n bá ṣe sówó ilẹ̀ wa. bá a ṣe gbọ́ lásìkò tí dókítà Ṣinyere ń kó owó ilẹ̀ òkèèrè ọ̀hún wọ̀lú lókun àwọn ọlọ́pàá lọ́nà àná tó wọ̀lú Port Harcourt níbi tí wọ́n ti ń dá àwọn ọkọ̀ dúró nírònà tí wọ́n sì ń ṣàyẹ̀wò láti mọ̀ bóyá wọ́n lẹ́bọ lẹ́rù àbí bẹ́ẹ̀ kọ́. ibẹ̀ ni wọ́n ti kan owó náà nínú báàgì tó dì í sí. wọ́n sì tún rí àkọsílẹ̀ kan tí wọ́n to orúkọ àwọn tó fẹ́ há owó ọ̀hún fún. wọ́n láwọn olóṣèlú ẹgbẹ́ PDP kan nípínlẹ̀ Rivers làwọn tí wọ́n to orúkọ wọn síbẹ̀. a gbọ́ pé ọ̀kan gbòógì nínú àwọn alátìlẹyìn olùdíje sípò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú PDP Alhaji Atiku Abubakar ni ọ̀nàrẹ́bù yìí ń ṣe. alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers abilékọ Grace Iringekoko tó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ sọ pé igbákejì ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá ilé wa AIG Abutu Yaro tí wọ́n yàn láti mójútó bí ètò ààbò lásìkò ìdìbò ṣe ń lọ sí nípínlẹ̀ Rivers ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí ó sì ti pàṣẹ pé káwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tẹ afurasí náà nínú kí wọ́n ṣèwádìí tó lọ́rìn láti fìdí òdodo múlẹ̀ lẹ́yìn náà làwọn máa gbé ìgbésẹ̀ tó bá òfin mu lórí ẹ̀. tẹ́ ò bá gbàgbé láìpẹ́ yìí làwọn afurasí ọ̀bàyéjẹ́ kan lọ fi bọ́ǹbù fọ iléeṣẹ́ rédíò àti tẹlifíṣàn aṣòfin yìí tó wà lọ́nà Ozuoba níjọba ìbílẹ̀ Obioakpor nípínlẹ̀ Rivers wọ́n nítorí òṣèlú níṣẹ̀lẹ̀ náà fi wáyé. bákan náà ni ààrẹ Muhammadu Buhari ti ṣèkìlọ̀ léraléra pé káwọn olóṣèlú jáwọ́ nínú àṣà fífi owó ra ìbò fífún àwọn olùdìbò lábẹ̀tẹ́lẹ̀ pẹ̀lú ìkìlọ̀ pé ẹnikẹ́ni tí ajere irú ìwà pálapàla bẹ́ẹ̀ bá ṣí mọ́ lórí yóò fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀ nígbà tọ́wọ́ òfin bá tó. Ismail Adéẹ̀yọ̀ ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.